tí Ọlọ́run tó mú ojú gbogbo àtúnṣe déédéé ọdún yìí bàbá wo Fágúnmidékè Àjàlá ẹ̀mí ìlú oṣù púpọ̀ ọdún láyé o. ẹ̀ẹ́tọ̀ oṣù òní bá yín jà àti òní bá yín jà ẹlẹ́yìn òní bá yín jà ìyàmẹ́ òní bá yín tó gbẹ́ nípa náà àárí bá ti ṣe o àárọ̀ náà gbégbà àwọn adáwákùnrin náà láwà lẹ́ẹ̀mí nǹkan òní ṣe wá tọmọtọmọ o nǹkan ṣe wá tọmọtọmọ o lágbára ní ọwọ́ náà ìlú lónìí wọn náà láàmú rí pé o mi ò ní rí bí o ìsìnkú gbígbó sọdún kókò ní gbọ́ ìdàríra lálẹ́ nínú òsùn ojú wọn ní ká gíga fún tàbánà rí wọlé sọ tuntun lọ́dún òun làjẹ́ kọ́dún ọdún ẹ̀kọ́ sami kó ju tèsí lọ gbòdògbòdò lẹni ní ṣèwà lágbára Ọlọ́run àjọ péjú sọ àwọn ọdún ìlànà oníṣẹ́ ìfúnká wa àmọ́ nínú àmọ́ nínú ojú wa ò ní rí bí o. àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi èyí tí mo bá mọ̀mọ́ wí o ní ń mọ̀lẹ̀ ọgbà àṣẹ òrìṣà lẹ́nu mi. àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi èyí tí mo bá mọ̀mọ́ wí o ní ń mọ̀lẹ̀ ọgbà àṣẹ òrìṣà lẹ́nu mi. ẹ ṣe bá ń fún bàbá ní àtẹ́wọ́ o bá ń fún ọ ní àtẹ́wọ́ tó nítumọ̀ láì ní fi àkókò ṣòfò. Mo kí olórí gbogbo awo tọ́lọ̀ ń kó àwọn awolé lọ́wọ́ l'Ógbómọ̀ṣọ́ àti agbègbè ẹ̀. Wọ́n ti joyè bí mẹ́fà wájú kó tó wá di pé wọ́n wá jẹ àràbà bámbà. Bàbá mi Ifá Mákindé Àlàó Ọpẹ́ Ifá Àgbáòyè àràbà wọlé Ògbómọ̀ṣọ́ ẹ bá fún bàbá ní àtẹ́wọ́ o. Bàbá mi mo kí yín o ẹ káàbọ̀. Àwọn náà wúre lọ́dún tó lọ ìwúre náà ó sì sẹ́mọ́ àwa náà la torí pé àwa náà wà lójú kan náà. Alhaji Mufta Àlàó àwọn náà ò sí lójú kan náà. Ọlọ́run ní kí ọpọ́n kọ́mọ sún síwájú kò dẹ̀ ní rẹ̀ yìí. Bàbá mo kí yín ẹ káàbọ̀. Bákan náà mo kí bàbá wa Alhaji Alfa Búlálà láti ìlú Ìlọrin bá ń gbọ́lọ́ tóbi fún bàbá o Allahu Akbar. Bàbá mo kí yín ẹ káàbọ̀ ẹ ṣé o ẹ káàbọ̀. Irú àwọn tí àwa máa ń fi ọlá wọn tọrọ nìyẹn. Àwọn olórí nínú ẹ̀sìn tí wọn kì í yà kán sọ́tọ̀ wọ́n gbà pé tẹ́nì kejì bá ń ṣe àjọ ń ṣe ni. Bàbá mo kí yín o ẹ káàbọ̀. Bákan náà mo kí ẹ̀gbọ́n wa bàbá wa comrade Olúwọlé alága fún ẹgbẹ́ tipa láwòyáyá. Bàbá mi mo kí yín ẹ káàbọ̀ síbí o. Mo wá kí ẹ̀gbọ́n bàbá ọlọ́dún ìyá kérò bá a ṣe ń pariwo wọn rédíò náà nìyẹn. Ìyá mi mo kí yín o. Aṣọdún ilé àjọṣe tẹ̀mí ìtòwó tọmọ tàìtètè kú bọ̀rọ̀bọ̀rọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ bá ń kí bàbá mi eyé jò ọmọ olúmọ àgbẹ̀ ọmọ bàyámù. Bàbá mi mo kí yín o ẹ káàbọ̀. Bákan náà mo kí bàbá mi ọmọ tápà Àgbáòyè ni wọ́n kókó nínú ẹgbẹ́ oníbúrẹ́dì délẹ̀ Ògbómọ̀ṣọ́. Bàbá mo kí yín o ẹ káàbọ̀ síbí. Mo kí bàbá mi Kẹ́hìndé June 12 mo kí yín ẹ káàbọ̀. Bákan náà gbogbo àwọn tó wà níbí mo kí ẹ káàbọ̀. Mo kí ọmọọba Oyèlérè Làmídì àìjẹ́múlẹ́gbóná gbogbo ọ̀káwọ̀kọ̀ mo kí ẹ káàbọ̀ síbí o. Kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Bá ṣe ń gbàgbọ́ ẹ jẹ́ máa kí gbogbo àwọn mídíà tí wọ́n wà bí ọdún tẹ́lẹ̀ tó yàtọ̀. Kẹ́hìndé tí wọ́n máa wọlé àájì fẹ́tì láì ẹ máa wọlé. Dọ̀tún Àlàbí orí ẹ̀bẹ̀ ẹ káàbọ̀.
ọ̀gá mi náà Benjamin Ezeoji yes director of program gbogbo parrot fm ló gbọ́dọ̀ sọ ọ̀gá wa Oji òkì yẹ káàbọ̀ at the same time Lascoco TV 23-24 àwọn náà wà bí òkì yẹ káàbọ̀ òkì ọkọlẹ̀ àti ọmọ akí ọkọlẹ̀ wọn ló bá wa láyọ̀ ọmọ méjì àníyàn o òkì wáyé àlàó láti Nigeria Television Authority at the same time Wálé Àlàó TV òkì yẹ káàbọ̀ òkì Fúnṣọ́ Àrẹ̀ó Gbàgede at the same time Fúnṣọ́ Àfúnṣì Television ẹ káàbọ̀ síbí wọ́n kí nígbà tí television ilé ìtọ́lá gbogbo àgbáyé já òkì ẹ káàbọ̀ ẹ kúṣẹ́ o ẹ ní ṣíṣe lágbára Ọlọ́run ó ń dùn ó ń tán Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan ṣe rí gbogbo àwọn tá a dákọ̀ yìí Alhaji Tápà bá mi ẹ kú náwó baálẹ̀ ẹ̀gbọ́ ayé yóò dá fún yín mo ti rántí látẹ̀kan gbogbo àwọn mídíà tí wọ́n wà níbi tá a dákọ̀ yìí tí wọ́n bá fẹ́ interview yín ẹ gbà fún wọn o kò sún jìbìtì kankan láàrin wọn wọ́n interview yín wọ́n dẹ̀ lò èyí náà dẹ̀ máa rí i bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo àwọn tá a dákọ̀ yìí ẹ lọ wò wọ́n lórí Facebook live ẹ dẹ̀ máa rí nǹkan tí à ń ṣe ń bí mo kí ẹ̀gbọ́n wa Dayọ̀ Àjàlá ẹ káàbọ̀ mo kí jẹ́jẹ́